Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí lolóòtú ètò ìgbàgbọ́ Yorùbá. Ọmọ wọn lójúde láẹsẹ̀ Ìkírun Àgùnbẹ́. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú. Ọmọ ogun lọ́sàn-án ọmọ olè lóru. Olè tí ń káṣọ kẹrù kọ́ o. Olè tí ń gbóbìnrin ẹni. Gbóbìnrin ẹni. Bóbìnrin ò ṣe ròdòròdò bí ọ̀lẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́. Ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi. Ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. Ó yá ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Auzubillahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Ìbà lọ́wọ́ Ọlọ́run ọba àjíkí gbìngbìn nìkìn. Awo má ṣe gbé ọba tó tóbi ju gbogbo tó tóbi lọ àríra àlá. Kábíyèsí Elédùmarè, ẹ̀yin ni mo fògo fún, ẹ̀yin ni mo fìbà fún, ẹ̀yin ni mo fi gbogbo ọpẹ́, ògo àti ìyìn fún. Ìbà lọ́wọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam, aṣáájú ẹ̀dá ọba, ẹni tí Ọlọ́run torí ẹ̀dá ẹ tí Ọlọ́run gangan ṣe àsàlátù. Bẹ́ẹ̀ ni mo rí bà lọ́wọ́ gbogbo àwọn irúnmọlẹ̀ pátápátá nílẹ̀ Kóòtù Òjíire. Bíbélì sọ pé ní àtètèkọ́ṣe lọ̀rọ̀ ti wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run gangan sì lọ̀rọ̀ náà. Ọlọ́run ọba ọ̀rọ̀, mo wárí fún yín o, mo júbà yín Ọlọ́run. Ìbà gbàgbàgbà nílẹ̀ Kóòtù Òjíire pátápátá. Ìbà ẹ̀yin tó láyé o, ẹ dákun ẹ jẹ́ ojú mi ṣe. Ìbà ẹ̀yin tó kọ́kọ́ sọ̀rọ̀. Ìbà dánidání o, ìbà gbogbo sọ̀rọ̀ pátápátá. Elédùmarè ọba àánú, ẹ̀yin ni mo pe ẹ dákun ẹ má jẹ́ n sì sọ. Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí ló kọ mi. Ó yà yín lẹ́nu láìpẹ́ ni wọ́n fún wa ní honorary doctor of astrology. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fún wa ní doctor yìí. Bí ẹ ṣe ń gbọ́ wa, bẹ́ẹ̀ ṣe ń wò wá, gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá, ẹ jẹ́ àkọ́kọ́ máa fi lè dúpẹ́ lọ́wọ́ yín. Ìfẹ́ wa lẹ ní. Ẹ dákun torí Ọlọ́run ọba, Ọlọ́run aláàánú jùlọ kò ní jẹ́ kí a jọra wa lójú. Àdúpẹ́ o, bẹ́ẹ̀ ṣe ń wò wá, bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá, bẹ́ẹ̀ ṣe ń download àwọn videos wa, tẹ́ ń share àwọn videos wa, tẹ́ ń subscribe. Àwa náà kọ́ Ọlọ́run ọba ní ìwọ̀nba làákàyè tí a fi ń sọ̀rọ̀. Ọlọ́run jẹ́ kí ẹ ṣì wá gbọ́. Bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, ẹ dákun torí Ọlọ́run ọba, lápá ọ̀tún yín báyìí, bẹ́ẹ̀ ṣe ń wo yìí, ẹ rí bí kankan kọ subscribe sí subscribe. Ẹ kàn ra bá click ẹ bá ṣe bẹ́ẹ̀ sí wa lóore. Ẹ like, ẹ comment, ẹ share ẹ. Gbogbo tẹ́ ń ṣe yẹn ẹ̀ ń fi ṣe wá lóore ni. Gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan, Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí ló kọ ní ọmọ olójúde ilẹ̀ ẹsẹ̀ ní Ìkírun Àgùnbẹ́ onílé òbí. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè wá lọ́tún lósì káàkiri orílẹ̀-èdè àgbáyé tí Ọlọ́run ṣì ń dá yín lóhùn tó bùkátà yín bíyá. Ọlọ́run bá ní ẹja máa fògo fún gbogbo ìgbà o, kì í ṣe ọmọ Ọlátúnjí o. Ọlọ́run ní ẹjọ́ máa fògo fún gbogbo ìgbà, Ọlọ́run má jàjọra wa lójú. Gbogbo ẹ̀yin tó sì kù díẹ̀ káàtó fún tí ò tí ì mú tí ó jẹ́ pé ìgbìyànjú yẹn ò tí ì débi tá a fẹ́ kó dé. Jẹ́ ká gbà pé ọjọ́ kan kọ́ ló débẹ̀. Bẹ́ẹ̀ ni lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀ yóò di àfisẹ́yìn tí egun fi sọ. Ẹ sáà jẹ́ á gbàgbọ́ pé gbogbo nǹkan láyé ọwọ́ Ọlọ́run ló wà. Bẹ́ẹ̀ ni gbogbo ìṣòro tẹ̀dá bá ní láyé Ọlọ́run náà ló ní ká darí ẹ̀ sọ́dọ̀ òun. Ọlọ́run wà pẹ̀lú wa. Kí la mọ̀ sọ lónìí? Ó wù mí kí máa code mix nítorí àwọn kan sọ pé àwọn ò gbọ́ Yorùbá tí wọ́n bá mi sọ̀rọ̀. So sometimes I'll be code mixing. So what you want to discuss today? Before then, I appreciate all my fans all over the world. I appreciate my fans in America, all over the world.
And I want to tell you that those of you that are contacting us, that are consulting us, and your problem, God is solving your problem. It is God that I want you to give all glory to, not me. I'm just a human being. Please, the more you give glory to Almighty God, the more He enriches us in knowledge and power. And those of you that the problem is yet to be solved, I want you to remember that the problem didn't get there in a day. It is gradual. I that I'm talking to you, I have my own problem, but it's not possible for a lantern to light his buttocks, to light his source. May God continue to be with us. Now, today, I want to speak on a particular recipe. A particular recipe that is very, very strong, but you don't know, you might not know it's very, very strong. For you to be going here and there, giving people money unnecessarily to solve problem for you. I know people are having power. African have power, Nigerian have power. They are power from our past, they are power with these traditionalists, African traditionalists, and they are power with woolies. But in continuing to try life of one, mo fẹ́ fún recipe kan nípa àgbọn tí ọ̀nà bá dí àbí ìwọ ń lé contract kan ò ń lé iṣẹ́ kan tó dẹ̀ mọ̀ wípé inú ẹ̀ mọ́ ò jàǹbá èèyàn, kì í ṣe pé o ṣe àpárùtù débẹ̀, kì í ṣe pé o manipulate things débẹ̀. Wọ́n kàn on platter of gold o kọ proposal kan àbí o wá contract kan àbí o fẹ́ gbaṣẹ́ kan àbí ọ̀rọ̀ court ẹjọ́ tó mọ̀ wípé ìwọ ló jàre wọ́n á fẹ́ dẹ́bi fún ẹ. Bá mi ṣe recipe yìí. Recipe yẹn ni pé wá mi wá àgbọn àbí olówó lọ́wọ́ ọ̀nà fẹ́ dí díẹ̀ àgbọn yẹn rí fágbọn yẹn tó clean dáadáa bó dẹ̀ lómi nínú dáadáa. Ojú mẹ́ta làgbọn yẹn ní, ojú mẹ́ta ló ní. Ojú kan wà tó rọ̀ ń bẹ̀, ọba ti fi kánná tẹ̀ àrípójú yẹn rọ̀. O scissors ló fi lè lú tó fi lè fún ẹ nìkan tó ń fẹ́, because tó bá fèsì olú wa tó máa filu ni. Tó bá ti ọwọ́ scissors bọ̀ wàá rin wàá tọ̀nà, so á lu. Tó bá ti lu omi àgbọn yẹn, kó tó wá lu omi àgbọn yẹn, tó bá ti fẹ́ sùn lálẹ́ kó tó lu àgbọn yẹn, wọnú bedroom ẹ bọ́ra sí òhò kó wá ṣanra. Tó bá ṣanra wàá mú àgbọn yẹn wàá fi ra gbogbo ara ẹ, bó bá ti fi ń ra gbogbo ara ẹ wàá máa ṣàdúà. Tó bá ṣàdúà yẹn tán wàá mú àgbọn yẹn wàá lú. Tó bá ti lú wàá dá omi ẹ̀ sọ́nà ọ̀nà méjì, cup méjì. Wàá tún ṣàdúà sí bákan náà. Ìdá kan nínú omi yẹn, omi àgbọn yẹn, wàá fi pa gbogbo ara ẹ pẹ̀lú àdúrà, wàá fi pa orí gbogbo ohun etí ẹ, wàá fi pa pẹ̀lú àdúrà. Tó bá ti wàá fi pa tán, wàá mú ìdàkejì, wàá fi oyin ògidì ní o, kì í ṣe oyin tán ti mix o, wàá fi oyin ògidì wàá fi sí pẹ̀lú oyin ògidì náà ní ṣíbí méjì, wàá tọ̀nà, wàá pòpọ̀ dáadáa, wàá ṣàdúà sí dáadáa, wàá fi iyọ̀ díẹ̀ sí wàá fi iyọ̀ díẹ̀ sí, wàá mú. Gbọ́ tó ń gbọ́ mi, wàá tó bá ti mú sùn bẹ́ẹ̀. Wàá àlá tó o bá lá pé nọ́mbà tó ń lọ lójú ìwòran ẹ̀ yìí tó bá rí tú, àmọ́ wọ́n gan ó rí pé àlá tí wàá lá ọkàn rí ó balẹ̀. Ṣùgbọ́n mọ́jẹ̀mú tó wà ń bẹ̀ ni wípé má ṣàbúrú o, kì í ṣe pé bóyá ọ̀rẹ́ ẹ̀ ló fẹ́ gbaṣẹ́ yẹn ìwọ náà wà lọ́gbẹ̀ gbọ̀nẹ̀ burú lọ́bẹ̀, àbí orí pé bọ̀bọ̀ yẹn ò fẹ́ ọ̀rẹ́ ẹ̀ ló like, ìwọ náà wà lọ corner. It won't work for you. Gbogbo wọn tó bá ti ní àríkèrèkè inú kò ní work. Jẹ́ kí inú ẹ̀ mọ́ kó ṣàdúà. Kì í ṣe agbára tó wà níbi omi àgbọn yẹn, àṣẹ tọ́lọ́run síbẹ̀ la fẹ́ lò, àtàṣẹ tó wà níbi omi àgbọn, àtàṣẹ tó wà níbi oyin pẹ̀lú àṣẹ tó wà níbi iyọ̀. Àwọn kan tá a fẹ́ lò nìyẹn. Tó bá ti wá ṣe yẹn tán, láàárọ̀ ọjọ́ kejì o lè mú àgbọn yẹn kó fún àwọn èèyàn jẹ, àmọ́ ò gbọ́dọ̀ jẹ ń bẹ̀, gbọ̀ngbọ̀n gbọ́dọ̀ jẹ bẹ̀ àbí kó lọ sọ́ọ̀tún nínú gbòòrè. Kò jù bẹ́ẹ̀ lọ, Ààrẹ Kọ́lá Ọlátúnjí ló kọ̀ mí lẹ́ẹ̀kan sí. Fún ẹ̀yin tẹ́ ẹ ń béèrè fún account number wa, ẹ pe nọ́mbà pé ẹ fẹ́ ràn wá lọ́wọ́,
nọ́mbà tó ń lọ lójú òòrùn wa yìí ẹ pè tẹ́ bá ti pè á send account number sí ẹ lè bá a sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè bá a sọ̀rọ̀ ní direct call tàbí kẹ́ kàn sí wa lórí website wa tàbí kẹ́ bá a sọ̀rọ̀ lórí Facebook wa Twitter YouTube wa tẹ́ ń wò yìí ẹ lè comment síbẹ̀ a máa send account number tẹ́ láti fi ràn wá lọ́wọ́ a máa send ẹ̀ sí adúpẹ́ gan. Thanks so much. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́.